Gbogbo ọmọ Yorùbá, ìròyìn ayọ̀ leléyìí. Olóyè Sunday Igboho jáde, gbogbo wa la ti máa rí àwòrán yìí lẹ́yìn tí àwọn bòròró tí wọ́n lọ àtáàkì olóyè Sunday Igboho nínú igbó níbi páàkì Ọ̀yọ́ yẹn, ní forest tán wọ̀, tí àwọn bòròró tí wọ́n àtáàkì wọn tán dẹ̀ yìnbọn fún àwọn kọ̀ọ̀kan nínú wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn oríṣiríṣi rúmọ̀ la ti ń gbọ́. Wọ́n ní wọ́n ti yìnbọn fún olóyè Sunday Igboho pé ó farapa o. At the end of the day, olóyè Sunday Igboho jáde, òun lẹ̀ ń rí yìí. Ṣé ẹni tẹ́ ń rí yìí ó jẹ́ ẹni tó farapa? Now, olóyè Sunday Igboho is sound, hale and healthy. Now, olóyè Sunday Igboho ti jáde. Ó ní gbogbo àwọn tí wọ́n farapa lára àwọn gbogbo wọn, they have received treatment and they are fine now. Thank God pé àwọn kan wọ́n jẹ nǹkan tẹ́lẹ̀ ikùn tó jẹ́ wípé bí gbogbo apá ẹlẹ́kan máa rí lẹ́yìn tá a wo gbogbo àwọn fídíò yẹn, a rí pé àpá ló ń fi hàn wá, àpá la rí, ṣùgbọ́n kinní yẹn ò wọlé, ó ti yé yín, ara nǹkan tá à ń sọ nìyẹn. Now, olóyè Sunday Igboho ó jáde, ó ní ṣe tẹ́lá àwọn Fúlàní yẹn, ẹ mọ̀ pé ojoojúmọ́ ni a máa ń pariwo ọ̀rọ̀ yìí, wọn ò tó nǹkan tó ń pera wọn pọ̀, wọn ò tó nǹkan tó ń pera wọn. Ó ní ó di dandan àfìgbà tí àwọn Fúlàní bá kúrò ní gbogbo ilẹ̀ Yorùbá láwa tó sinmi. Olóyè Sunday Igboho sọ pé irú ẹkùn ò ní sinmi until tí gbogbo wọn bá kóra wọn dànù, tán bá kóra wọn dànù kúrò nílẹ̀ Yorùbá. Àṣírí kan tó wà níbẹ̀ ni wípé irú ẹkùn ò kì í ṣe àmọ̀tẹ́kùn. Tẹ́ bá ń sọ̀rọ̀ irú ẹkùn, tẹ́ bá ń sọ̀rọ̀ àmọ̀tẹ́kùn, ó yàtọ̀. Àmọ̀tẹ́kùn àwọn gómìnà ilẹ̀ Yorùbá, ká ṣáà sọ pé gómìnà Nàìjíríà, àwọn ló create yẹn. Anything lè lọ ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú pẹ̀lú àwọn yẹn, ó yé yín. Ṣùgbọ́n eléyìí, Sunday Igboho ló create ẹ̀. Ìyàtọ̀ wà. Ó níbi tí mò ń lọ o. Ìyàtọ̀ wà. Ìyàtọ̀ tó wà láàárín àmọ̀tẹ́kùn àti ìrù ẹkùn, òun lẹ̀ ń rí yẹn. Sunday Igboho ló create ìrù ẹkùn. Àwọn ìjọba, àwọn ló create àmọ̀tẹ́kùn. So there is every tendency that àwọn boko informat wọ́n máa join. But o lè join ìrù ẹkùn anyhow. Okay, àlàyé ẹ̀ ti wá yé yín sìn. Ó tún níbi tí mo tún ń lọ. Ó ní ìròyìn tó ṣẹ̀ṣẹ̀ jáde ń sìn pé about 100 ọgọ́rùn-ún sójà òun ni wọ́n miss báyìí. Nígbà táwọn boko tí wọ́n wọlé tọ̀ wọ́n, wọ́n rí about 100 of them. Ṣùgbọ́n àwọn ìrù ẹkùn wọ́n wọnú igbó, wọ́n lọ wọ́n bọ̀, kò sí kankan tó miss. Bó ti wá di ọ̀rọ̀ pé okay o, ó ti kan orílẹ̀-èdè, wọ́n ti miss. Kí nìyẹn kí ló kọ́ wa, kí ló fi yé wa lórí pátì ibẹ̀ yẹn? Now, lára àwọn ọ̀gá àwọn boko jáde lánàá, ó ní gbogbo àwọn tó wà nínú iṣẹ́ sójà pé gbogbo wọn, most of them, páwọn boys òun pọ̀ nú ẹ̀, in the sense that àwọn tí òun train nínú iṣẹ́ boko àwọn náà ló wà nínú iṣẹ́ sójà. Most of them, ó ní they are all my boys. Wọ́n dẹ̀ máa ń fún wọn ní information. Now, about 100 soldiers wọ́n miss. Ọlọ́gbọ́n ló lè yé. Àwọn sójà tán ní training, well equipped, yet àwọn boko wọ́n báwo la máa pè é, wọ́n flush wọn. Ká lo ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Wọ́n flush about 100. Meaning ó ti lọ́wọ́, ó ti yé yín. So tá bá ń pariwo pé àmọ̀tẹ́kùn ó yàtọ̀ sí ìrù ẹkùn, tá bá ń sọ pé ìrù ẹkùn ó yàtọ̀ sí Nigeria military, tẹ́ bá sọ pé àwọn Fúlàní wọ́n láwọn bẹ̀rù Sunday Igboho ju àwọn Nigeria sójà lọ, ṣó ti yé yín sìn? Ọlọ́gbọ́n ló lè yé. Bẹ́ẹ̀ ni, ọlọ́gbọ́n òun ló lè yé. Nígbà tí Buhari wà láyé, ó kó àwọn aráabí,
àwọn bókobòko ó kó wọn jọ. Tọ́ má ti mú wọn gbà yẹn á ní kán fi wọ́n lẹ̀ pé wọ́n máa di kíni àtúnbí. Mi ìgbọ́rú ẹ̀ rí. Àwọn tó ti pààyàn lóríṣiríṣi tó yẹ kẹ́ pa wọ́n dànù, the next thing ẹ ní pé wọ́n ti di àtúnbí, ẹ máa bẹ̀rẹ̀ sí ní kó ráìsì fún wọn, ẹ fún wọn lówó, ẹ fún wọn míìkì, ẹ fún wọn lóríṣiríṣi, ẹ tún ránṣọ fún wọn. At the end of the day wọ́n máa kó wọn sínú àwùjọ. Wọ́n máa ní okay ẹ̀yin ẹ unite pẹ̀lú àwọn family yín, ẹ̀yin ẹ lọ join ní Nigerian soldier, ẹ̀yin ẹ join police, Nigerian police, ẹ̀yin ẹ join civil defence. At the end of the day àṣé wọ́n mọ̀ọ́mọ̀ jù wọ́n sí àárín àwọn ọmọ ológun lẹ́yọ kọ̀ọ̀kan so that wọ́n máa lè máa fún wọn ní information. Kò sí bójúbójú mọ́, àṣírí ti tú. Àdúrà táwa ń gbà ni pé kí Elédùmarè kó túbọ̀ ran olóyè Sunday Igboho lọ́wọ́, pàápàá jùlọ kí Elédùmarè túbọ̀ kó sí inú ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti máa support Ìró Ẹkùn. Bí gbogbo ẹ ṣe ń lọ ká má parọ́ ká má jalè o. Ìró Ẹkùn nìkan ni security network tó wà Nàìjíríà báyìí. Rí i pé oríire ńlá ni. Àwọn nìkan ni security network tó wà Nàìjíríà tó yẹ pé wọ́n lè ṣiṣẹ́ bí iṣẹ́, tó yẹ pé àwọn èèyàn lè fọkàn tán pé a ní security network. Every other network ó ti yé yín, ẹ gbàgbé wọn, kò sọ́nà ńbẹ̀. Èwo ni kí about 100 soldiers kan máa miss? Kí ló ń miss fún? Nítorí àwọn náà bókobòko wọlé tọ̀ wọ́n wá, àwọn 100 wá miss. Ta ló fún wọn ní information ibi tó wà? Àánú àwọn Nigerian soldier yẹn gbogbo wọn kàn ṣe mí ni, àwọn ọmọ ọlọ́mọ tó wà níbẹ̀ tó yẹ pé wọn ò mọ anything. Àwọn kàńdá inú ìrẹsì wọ́n ti pọ̀ láàrin wọn, ojoojúmọ́ dẹ̀ ni àwọn arábí yìí kan tó tẹ̀ ń dùn mí jù, ojoojúmọ́ tó ń gbé ojú wọn jáde. Can imagine? Ojoojúmọ́ ló ń gbé ojú wọn jáde pé ẹ wo àwa rèé o, àwa la wà ń di ẹ o. Ìjọba up till now lè mú wọn mọ́bi tán wà. Ẹ wo tó pera ẹ̀ ní Machala yẹn, Mohammed. Ẹ wojú ẹni tó yẹ pé kò jẹun kánú. Ṣùgbọ́n nítorí pé wọ́n ní ọlá àwọn tí wọ́n ń gbé gbogbo ẹ̀ fún wọn tó ń sponsor wọn. Ṣùgbọ́n a lè continue báyìí. A kan sára sí olóyè Sunday Igboho, Ìró Ẹkùn, Ọlọ́run á túbọ̀ máa fún yín ṣe. Bẹ́ẹ̀ ni olóyè Sunday Igboho ti jáde, ó ní ẹ wo until tí gbogbo wọn bá kúrò nílẹ̀ Yorùbá, kò sí nǹkan tó kàn wá pẹ̀lú north, ẹ lè máa para yín bẹ́ẹ̀. Ẹ lọ máa para yín ní north. Kò sí nǹkan tó kàn wá. But as far as ilẹ̀ Yorùbá is concerned, a máa lé gbogbo yín pa ni. Ọlọ́run á túbọ̀ máa fún wọn ṣe. Ẹ̀yin yọ àníri jù báyìí lọ lórí eléyìí. Mo ní kí n kàn sáré yànnàná ẹ̀ fún yín ni kẹ́ mọ bó ṣe ń lọ. Ìyàtọ̀ wà nínú Àmọ̀tẹ́kùn àti Ìró Ẹkùn, pàápàá jùlọ nínú àwọn ọmọ ológun Nàìjíríà. Àfi k'Ọlọ́run máa ṣọ́ wa ni. Oòduà nation no going back ni. Bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ a máa gbà á. Ẹ máa wò ó ti yín. It's a matter of time. Ká ṣáà máa dúpẹ́ wípé wọ́n gbà kí Ìró Ẹkùn kó dúró. Bí bẹ́ẹ̀ kọ́ kí ló fẹ́ ṣẹlẹ̀? Ká tún máa dúpẹ́ pé at least ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n gbà kí olóyè Sunday Igboho kó free finally. Bí bẹ́ẹ̀ kọ́ àwọn arábí yìí kò ń ṣe nǹkan tá à ń sọ ẹ̀ làbá máa sọ. Ká dẹ̀ máa gbàdúrà fún olóyè Sunday Igboho k'Ọlọ́run túbọ̀ máa bá wa protect ẹ̀. Bẹ́ẹ̀ ni àti àwọn tó ń bá wọn ṣiṣẹ́, àwọn Ìró Ẹkùn network. Alright, àníri jù báyìí lọ lórí eléyìí. A ó máa bẹ ọbẹ̀ níbẹ̀ ṣọ́ àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwó. Ẹni tó bá lámábọ̀ là ní dé bá. K'Elédùà kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.